Àwọn oníṣẹ̀ṣe yan àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá wọ́n mà ti sọ̀rọ̀ lórí nǹkan méjì tó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ láàrin ọ̀sẹ̀ kan síra wọn, èyí tí wọ́n pè ní èèwọ̀ tí wọ́n sì ti ní kì í ṣọ̀hún ìlú Ògbómọ̀ṣọ́ tuntun. Ọba Ghandi Afọlábí Ọláoyè àti Olugbon Orílẹ̀-Ègbọ́n Ọba Francis Alao kí wọ́n tètè lọ pèsè ẹbọ tó ń kagún láyà fún àwọn irúnmọlẹ̀ nítorí pé ti ṣe ń ké èèwọ̀. Ẹ rántí pé lásìkò ìwúyè Soun Ogbomoso Ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ̀gẹ̀ kẹta, lásìkò tí wọ́n ṣe ìsìn kìrìsìtẹ́nì fún ìwúyè náà nínú pápá ìṣeré Beulah Baptist Conference tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́, níṣe ni Ọba Ghandi Afọlábí Ọláoyè máa forúkún méjèèjì ó fi kúnlẹ̀ síwájú Pasito Adeboye láti gbàdúrà fún àti láti ta àmì òróró lé lórí, èyí tó fariwo ńlá jákèjádò ilẹ̀ Yorùbá tó bí ọ̀pọ̀ ọmọ Yorùbá nínú, nítorí pé nínú àṣà àti ìṣe Yorùbá èèwọ̀ ni fún ọba láti kúnlẹ̀ fún ẹnikẹ́ni níta gbangba tàbí láti tó ṣí fìlà lórí ẹ̀ lójú gbogbo ayé. Lẹ́yìn títí Ọba Ghandi Afọlábí ṣẹlẹ̀, níṣe ni wọ́n mà tún ní Ọba Francis Alao náà ó dìde lórí ìtẹ́ ẹ̀yìn àga ìjókòó ọba fún Pasito Adeboye pé kó wá jókòó síbẹ̀, bó tilẹ̀ jẹ́ pé Ọba Francis Alao ti ní kì í ṣe orí àga àti òun ẹni Pasito Adeboye jókòó sí, àti pé orí àga àlejò ìyẹn àga ìjókòó tó máa ń fáwọn àlejò pàtàkì ló jókòó lé lórí. Ṣùgbọ́n àwọn oníṣẹ̀ṣe tí wọ́n kọ lẹ́tà sí iléeṣẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ àtàwọn tó tún pè wá lórí fóònù tó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, wọn ní ká tètè jíṣẹ́ o fún àwọn ọba méjèèjì pé nǹkan èèwọ̀ tó ní agbára ìní wọ́n ṣe. Wọ́n ní ti Soun Ogbomoso bí ò bá tètè lọ padà sọ́dọ̀ àwọn àgbà kí wọ́n tètè ṣe àwọn ẹbọ tí wọ́n fi ń bẹ àwọn irúnmọlẹ̀ wọn ló ṣeé ṣe o kí àwọn nǹkan èèwọ̀ kó máa ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Kódà àwọn tún bẹnu àtẹ́lu àwọn afọbajẹ ìlú Ògbómọ̀ṣọ́, wọ́n ló yẹ ká ti pe kábíyèsí pé kò gbọdọ̀ tún ṣerú ẹ̀ mọ́, pé kódà kó jẹ́ pásítọ̀ tó ju Pasito Adeboye lọ, èèwọ̀ ni bàbá ló jẹ́ fún, kò gbọdọ̀ kúnlẹ̀ fún ẹnikẹ́ni mọ́ ní ayé yìí. Kódà wọn náà jẹ́ kó di mọ̀ pé bó bá tiẹ̀ jẹ́ pé Ọlọ́run tó ṣẹ̀dá Ọba Ghandi ló fẹ́ kúnlẹ̀ fún, kì í ṣe wájú èèyàn láti lọ kúnlẹ̀ o, á jẹ́ kọ̀rọ̀ yàrá ẹ̀ sí Ọlọ́run, nítorí pé àwọn ọba fúnra wọn àrólé àti òjíṣẹ́ Olódùmarè ìní àwọn náà nínú àṣà ilẹ̀ Yorùbá. Ní báyìí o, bó tilẹ̀ jẹ́ pé Ọba Francis Alao ti lórí ìtẹ́ ẹ̀hún kọ́ ni Pasito Adeboye jókòó sí, níṣe ni àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n ti ní káwọn méjèèjì kan tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ kí wọ́n sì tó rúbọ ti kagúnláyà sí àwọn arúnmọlẹ̀ kí àwọn àǹkè wọ̀ kó má bàa ṣẹlẹ̀ ní ìlú wọn, ìyẹn ìlú Ògbómọ̀ṣọ́ àti ìlú Orílẹ̀-Ègbọ́n.